ìyàtọ̀ púpọ̀ ló ń bẹ láàrin ọmọ tá a kọ́ tó gbẹ̀kọ́ ó dàbí sánmọ̀ sílẹ̀ ni níbikíbi tẹ́ ẹ bá ti rí wọn ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú ìtẹríba ló jà kọ́kọ́ ohun tí wọ́n mú ní bàbàrà lọ́kàn tiwọn bẹ́ẹ̀ sì ni bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú ìyá àti gbogbo ẹni bá jù ní lọ tíwèé mímọ́ ń wí kì í jẹ́ káwọn ó lè bá gbàlagbà dùnà dẹ́sẹ̀ ògbèjì jẹ́jẹ́ ni wọ́n ń ṣe níbi gbogbo orí pípé pẹ̀lú àròjinlẹ̀ tó kún ní làwọn fi ń hùwà nílé àti ládùúgbò wọn àwọn kì í gbomi lójú òbí tó bímọ wọn ò sì ní bára àdúgbò nínú jẹ́ débi tí wọ́n mọ fún wọn lépè nígboro bírú wọn ṣe ń gbàdúrà lẹ́nu òbí nílé bẹ́ẹ̀ lára àdúgbò ń fojoojúmọ́ súre fún wọn torí ìwà ọmọlúàbí tí wọ́n ń hù nínú ilé àti ní gbogbo àdúgbò ọmọ tá a bá kọ́ tó gbẹ̀kọ́ wọn ò ní kẹ́gbẹ́ burúkú tó lè bà wọ́n níwà rere jẹ́ àwọn ò ní sẹ́gbẹ́ gbogbogbò àbẹ̀gbẹ́ káyàdáyọ̀bọ̀n ẹgbẹ́ olóríire ni wọ́n ń ṣe ní tiwọn gbọ́dọ̀ orí wọn bá ti ń gòkè àgbà ọjọ́ iwájú àti bórúkọ wọn ó ṣèga tádùúgbò wọn ó sì mọ tẹ̀síwájú ni làwọn mú ní pàtàkì lọ́kàn orúkọ ọmọ nìjánu ọmọ irú yàtọ̀ sírù ìyàtọ̀ tí ń bẹ láàrin igbá àti gbàtà fi ń kọ̀pẹ́ òkèrè o ìgbà ò sí pákọ̀mọ́gbà tá a mọ̀ sásìkò káwọn eruku yàtọ̀ sí káwọn búlálà ọlọ́gbọ́n ní kó yé o kó ní làákàyè ó má fi sówé gbọ̀nsẹ̀ ó jàre ọmọ tá a bá kọ́ tó gbẹ̀kọ́ ní lọ́mọ re àbí ikọ̀ àtàkọ́ gbàlá ó mọ̀ pé lọ́mọ burúkú ẹ jẹ́ kí n fèyí tí mo rí ṣàkàwé ká lè bá àgbàdo ìkìlọ̀ èmi mọ Táyé àti Kẹ́hìndé tí wọ́n jẹ́ dókítà alábẹ́rẹ́ níbi àwa ti ṣe kékeré lébùté mẹ́ta obìnrin làwọn méjèèjì jẹ́ wọ́n gbóná nínú iṣẹ́ abẹ àìmọye ẹ̀mí ní làwọn fi iṣẹ́ abẹ ọ̀hún gbàlà lókìkí wọ́n ṣe kàn nílé ìwòsàn tí wọ́n ti ń ṣiṣẹ́ àti ní gbogbo àdúgbò wa nígbà wọn mo tún wá mọ Táyé àti Kẹ́hìndé ládùúgbò míì táwọn náà sì tó lóbìnrin ọ̀rẹ́ tímọ́tímọ́ ní làwọn méjèèjì yìí àwọn gbóná nínú iṣẹ́ abẹ ní tiwọn abẹ ó yàtọ̀ sábẹ kámọ́dá lórúkọ mọ̀sápà o iṣẹ́ abẹ táwọn yàn láàyò ní mú wọn fẹ́ ọ̀rẹ́ méjì mẹ́ta àbí mẹ́rin láì ní tí wọ́n lójú bọ́kùnrin márùn mẹ́fà bá sì ń gbó wọ́n mọ́lẹ̀ lóòjọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ ẹbọ làpò ní bó bá wá kànràn káwó tí wọ́n ó sùn lébi àwọn méjèèjì a máa pín ọkùnrin kan tí ò sì ní díjà sílẹ̀ gbogbo wa la rántí Gbénga Àbẹ̀fẹ́ ọmọ Adébóyè tó jẹ́ fún wọn tán tí kú pa níjọ́sí àwọn iṣẹ́ tó fọgbọ́n orí ìmọ̀ pẹ̀lú òye ṣe sílẹ̀ kó tó kú ní ò jẹ́ káyé ó lè gbàgbé rẹ̀ títí dòní o kólúwa ó dẹlẹ̀ fọlọ́pọlọ tó lọ mo tún wá mọ Gbénga míì ládùúgbò kan Gbénga tẹ́mi ń wí yìí ló yẹ ká máa pè nírọ́ torí tó lè parọ́ mọ̀kù kó sì bínú jí dìde ọmọ ìbànújẹ́ ni Gbénga tẹ́mi ń sọ yìí kò níṣẹ́ bẹ́ẹ̀ ni kò lábọ̀ rárá o tẹ́tẹ́ ní fojoojúmọ́ ta káàkiri òòjọ́ ló fìwé ilé mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá rẹ̀ kọ́ ta tẹ́tẹ́ ìgbà tí wọ́n wá fọlọ́pàá àtàgbẹjọ́rò lé bàbá jáde gbélé mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá kọ́ kì í ṣe tiẹ̀ mọ́ ni bàbá ṣubú lulẹ̀ ló bá kú kú òjijì kì í wá sọ̀dọ̀ pẹ̀lú màjèsí nìkan ni wọ́n ń hùwà burúkú nílẹ̀ yìí o yanturu làwọn àgbà òkònú tí wọn ò ná ní ọjọ́ iwájú torúkọ wọn ò sì jẹ́ nǹkan sí wọn kódà orúkọ tíya àti bàbá tó bí wọn fìwà rere rà sílẹ̀ lọ́jọ́ tó pẹ́ kò pàtàkì lọ́kàn irú wọn bó bá lè bàjẹ́ kó bàjẹ́ kàn mí tí wọn ò sí ń bẹ̀ rárá o torí ìwà burúkú tó jọba sí wọn lọ́kàn ni ilẹ̀ yìí láti ráwọn ọlọ́pàá tí wọ́n rẹ́yìn adigunjalè tán wọ́n bá tún yìnbọn fọ́gà tó kó wọn jáde ni wọ́n wá gbọ́gà lọ sílé ìwòsàn tó ń bẹ nítòsí wọ́n parọ́ fún dókítà pásítà ìbọn ló bọ́gà àwọn torí tí wọ́n ṣe bó ti kú tán ni ìgbà tí wọ́n fọ̀gà sílẹ̀ táwọn kúrò nílé ìwòsàn ńlọgà tó sọ fún dókítà pé àwọn ọmọọṣẹ́ òun ló yìnbọn fóun torí tóun lòdì síwá ìbàjẹ́ káwọn òdìjọ́ pínwó ńlá èyí táwọn rí gbà lọ́wọ́ adigunjalè okùn onígun kó mọ̀ níbi tá a ti fà bọ́mọ bá sọ lẹ́nu ó ṣàpò ìyàkọ́ fúnra rẹ̀ ni odò tó bá sì gbàgbé orísun dandan ni irú odò ọ̀hún ó gbẹ nígbẹ̀yìn Ọ̀kín Ọlọ́jà láwùjọ ẹyẹ torí mo mọ̀ pé yà kì í sómi ọbẹ̀ kò ní jẹ́ ń sọ lẹ́nu ní tèmi
odò mi ò sì ní gbàgbé orísun rẹ̀ láyé kó lè máa lómi nínú lóòrèkóòrè.